Welcome to KABEREMURE TV. Àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Ó sẹ́mi ní gbókun lọ́mọ gbọ́nà tí bọ́wúrú alágbẹ̀dẹ ọ̀run lágbàrún òwúrò sọ́dọ̀ bẹ̀. Àwọn ní ẹ̀pà kọ́rọ́bọ́jú ayé wọn gba ayé korí omi. Wọ́n fi ọ̀já níwọ̀n ẹ̀pà kájà lẹ̀. Gẹ́rẹ́rẹ́ àwọn bá wọn dárùn. Gẹ́rẹ́rẹ́ irọ́ lọ pa ó ṣèwọ̀ bí pọ́pọ́ ọlọ́pàá àbáwú pọ́pọ́ ọ̀tàrà ọ̀sà kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ wú gbòǹgbò ó dín fáfáwọ̀ ẹ̀lẹ́gàngàn máa rọ̀ mọ́ jẹ̀bi ẹni èké eku èké ẹ̀yẹ ìwọ́ fẹ́ ní mo fẹ́ kú fún ògudu kú fẹ́ ní kẹ́hìn nígbà fẹ́ kọjọ́ bí níbí mo fẹ́ kọjọ́ bí ó yá àtàrún lọ́rùn rẹ̀ ilẹ̀. parala kọ́kọ́. Sàdédé ni mo rí Àdìsá Òjò mo kò ka ọmọ yín ohun àtọmọ kábíyèsí ìlú wa yìí náà rọra wọn gidi náà sọgbọn ojú ogun ti yá bẹ́ẹ̀ ni ẹ náwọn fẹ́ lè kojú ogun Àdìsá ọmọ yín ni o ẹ wò bẹ́ẹ̀ bá pẹ́ wọ́n ti ń lọ báyìí o. ẹ dákun o bójú inú yín bá fọ́ ṣé ẹ ní tìta ni ẹ rí pé mi àrẹ̀mọ ọba mò ń kọjá lọ wájú yín ni ẹ lè la inú yín ní agbárí yín ká ẹ fi kí mi. ìwọ náà ń gbin nìṣẹ́ oníwà rẹ̀ wọn lọ ọ ìjọba àbí mo dódù lé bàbá rẹ̀ lọ ti rémi àti olólùfẹ́ mi. bàbá ẹ mọ́ pààyàn o bàbá ń pààyàn nísìn ìsìn wọn tún mọ láwọn àrẹ̀mọ ni o torí pé ìfọlájiyàn ni o ẹ fi wọn lẹ o ìwọ sọ fẹ́ mi pé kì í sojú de bàbá mi lọ wà ọmọ bá ṣe kì mí ni èmi àrẹ̀mọ tí wọ́n ti rúgbó tí mo ti rà mí ojú ọ̀nà bí n bá rẹ̀ mọ lásà tí ọ̀jẹ̀ tó bá ti jọ́ kejì ariwo ẹkún sọ́ lé wọn ni èmi mọ ni ẹ wo dákun ìdílé ẹ̀rọ kí ló fẹ́ máa fẹ́ fún mi wọlé tí ò mú ìlówó yìí àwọn amú ewé á fi sọ́wọ́ ọ̀tún àwọn amú ewé á fi sọ́wọ́ sí àwọn àfihàn pé ẹwọ́ rèé o wèrè o ẹ̀yin wọ́n dé sẹ́rẹ́ àwọn méjèèjì ló ṣe wa ẹnà wọn kétí wọn já ẹnà wọn délé wọn ìwà ìbàdàn ẹdí kọ́kọ́ ẹnà wọn gan ẹnà wọn àwọn. wọ́n ti gbádé lọ wọ́n ti gba gbogbo ẹ̀sán pátápátá èmi nìkan ló ṣẹ́kù. adé ìṣẹ̀báyé àfíyá. mo fẹ́ pè ọ́ sínú ìpàdé kékeré kan ni bẹ́ẹ̀ ni wọ́n máa ń pẹ́gbẹ́ òun lẹ́gbẹ̀ẹ́ akọ̀yà bẹ́ẹ̀ ni bó bá ti wà nínú rẹ̀ gbogbo nǹkan rẹ̀ ọmọ dá ọmọ rẹ̀ ọmọ yè ọ̀ní rí dààmú kankan ọ̀ní rí wàhálà kankan. sáwo èmi ò mọ tí ì mọ ẹ ṣàlàyé rẹ fún mi dáadáa. ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ oníyẹ̀rì ẹgbẹ́ ọlọ́mọ. àmọ́ wọ yẹ̀rì káàkiri. irọ́ àmọ́ fàbọ̀bọ̀ àwọn ọmọ wa ní àbò ní. yìí náà dà. mo ti rójú rẹ̀ mo ti mọ̀ pé ọba wa ṣe ẹgbẹ́ tó dá sí ni ẹgbẹ́ ọlọ́mọ yọyọ ni ẹgbẹ́ akọ̀yà ni bẹ́ẹ̀nìkan bá ranjú mọ́ ọ̀wọ́ náà ranjú mọ́ bẹ́ẹ̀nìkan bá wọ́ ọ̀wọ́ náà wò ó èmi ẹgbẹ́ tí mò ń sọ. ìyá mi kò yé mi ẹ là á yé mi. a ní ọba àwọn ilé ọgbẹ́ oúnjẹ jáde lẹ́nu. ẹ sọ fún mi pé ṣẹ́ délé ní ọ̀la ti sọ fún mi pé o fẹ́ dé. mo mọ̀ ní ìyìnbọn fún ọ. ó yá yín ó fẹ́ sọ mí dẹran lọ sínú gbòòrò ẹran kó wá fẹ́ sọ mí dẹran. pé tá a kété tá a bá ti parí ètùtù ara ẹ̀gbọ́n mi ó yà. àwo pọ́nlé wo bàbá lẹ́yìn ó kúrò lẹ́ lọ rí ránṣọ́ lẹ̀ bẹ́ẹ̀ ni àwo ńlá ni tí oúnjẹ fáwọn ẹgbẹ́ ògbóyìnkù lè mọ iye odù tó wù lójú ọpọ́n fa. àwo. ẹ wo látàárọ̀ ta ti ń rìn bọ̀ ẹ já sinmi díẹ̀ ọ̀rẹ́ mi. dákun bó lọ ṣe ń sọ̀rọ̀ báyìí ìrìn àjò tá à ń rìn tá à mọ ibi tá à ń lọ tọ́wá ní ká mọ dúró sí ibi ká mọ sí mi ẹ wo ẹja tẹ̀síwájú nínú ìrìn àjò. irọ́ o wọn ní kárìkù ni ibi tá a dúró sí tá a sinmi tí ló fi mọ́ rè. sẹ́wọ̀n pé yàtí ní ká má bàrà wa jiyàn. ṣé dandan ni ká tẹ̀lé tí ìyá bá sọ ni ọ̀hún pé yà sọ tí wọ́n ní kìdẹ́dẹ́ ká tẹ̀lé ọ̀ya. tó bá kájọ ọmọ bá kájọ lásán lásán.